أعوذ بالله من الشيطان الرجيم. gbogbo ẹ jẹ́ farabalẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀. Bismillahir Rahmanir Rahim. oore tí ó farabalẹ̀ Ọlọ́run ó ṣe fáwa náà. Inna fatahna laka fatahan mubina. ó wo Olúwa ló ṣílẹ̀kùn dùnnú, ó ṣílẹ̀kùn ayọ̀, ó ṣílẹ̀kùn oríire sílẹ̀ àwọn àgbàlagbà bàbá Mọ̀lánà Sheikh Salati. Liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara. Ọlọ́run fi bàbá Salati túnà sí àwọn tìjẹ́ ẹ̀ta àti tìjẹ́ ẹ̀rin ni. Wa yutimma ni'matahu ó alayka. parí gbogbo tí ń jẹ́ dẹ̀ra rẹ̀ lórí wọn. Wa yahdiyaka siratan mustaqiman. ó fún wọn láwọn ọmọ gidi, àwọn ọmọ tí wọ́n mọ̀nà tán kọ́ yẹn lọ wájú Ọlọ́run tí wọ́n sì dá padà. Wa yansuraka Allahu nasran aziza. bọ́lá ti rẹ Mọ̀lánà Sheikh Salati ṣe Ọlọ́run abẹ́ àfàánù rẹ bí ọ bàbá Mọ̀lánà Sheikh Alka ọlọ́mọsábà rẹ̀ yín Wa ṣe. yansuraka Allahu nasran aziza. Aziza. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أدعوكم أفوسلا محمد بن كوكوان كالي àfààní Muhammad bí ẹnì kọ̀ọ̀kan wa níkàlẹ̀. أدعى كالي بيتا بوبوين بابون تاوي كوني اللهم صل Allahumma salli على سيدنا محمد ala sayyidina Muhammadin وعلى آله wa ala ahlihi وأصحابه wa sahabihi وسلم wa sallim. الكالي baálé adájọ́ ẹni ẹ jókòó. لا كسي اللهم صل Allahumma salli على سيدنا محمد ala sayyidina Muhammadin وعلى آله wa ala alihi وأصحابه wa sahabihi وسلم wa sallim. أو دي ميجي ó di méjì. ẹni bá bá ipa nàbì ló bá tó pọ̀ tó bá ipa nàbì ló bá tó òun ni kó bá ń wẹ́lẹ̀ kẹta yìí tó bá ti wá wí ọkà wáyà yín lásán ni ọ̀sílẹ̀yìn ànábì. ọkàn wa ń bí lé ara ní ọkàn rẹ ò sí lọ́dọ̀ àná Muhammad. Allahumma salli Allahumma salli ala sayyidina Muhammadin ala sayyidina Muhammadin wa ala alihi wa ala alihi wa ashabihi wa sahabihi wa sallim. wa sallim. lábẹ́ àsàlátù mẹ́ta tá a ṣe fún ànábì yìí. sallallahu alayhi wa sallam. síwájú iṣẹ́ tí jòkó yìí bẹ̀ mí pé kí n bẹ́lọ̀ fún àwa tí a dùn wá nínú jòkó yìí. tá a bá ti gbá síríkà mú báyìí níwájú iṣẹ́ Álímì àfáàgbà Sheikhu. a ti di olùrọ́hùn nù ní. gbogbo ọ̀rọ̀ tí ọmọ Ìlọrin bá sọ ní di Al-Qur'ani iṣẹ́ Álímì ní sọ. gbogbo fáàrí àṣeyọrí tá a fà ká bá ní Ìlọrin iṣẹ́ Álímì lónìí Hasan Losud. Allah. gbogbo gíga téèyàn bá fi ń ṣe fáàrí ńlọrin ó fi ṣe khidma iṣẹ́ Álímì ni. Radiyallahu ta'ala anhu. bàbá wa àfáàgbà tó wà ń kálẹ̀ máa dé bò. Sheikhu. ẹ foríjì mi ìtú Fúlàní tí Fúlàní pè ní máa dé bò àfáàgbà náà wọ́n pè bẹ́ẹ̀. Allah. Adébọ̀. tí wọ́n bá fi pè yẹn tí wọ́n bá fi pè pé máa dé bò yá dé o àfáàgbà dé khidma iṣẹ́ àwọn àfáà ni wọ́n pè ní máa dé bò. Allah. Kuma mai ce da ni. ẹnbí wọn Fúlàní sọ o Hayyakumullah. ọbẹ̀ kọjá ayẹrẹ nù ni. Karamakumullah. ẹ dákun lẹ́ẹ̀kẹsẹ̀ tún ní Shehu. Sheikhu. bàbá wa máa dé bò. ẹ dákun jama tó bá ma wí bá àti wí ńlọrin lẹ́yìn tẹ́ bá ṣe ṣé wẹ̀ ọ̀kẹ́ ìtẹ́kẹ́ wá dé ládé bá àti màdìkẹ́ ní ṣé wùlẹ̀ kẹsí. Sheikhu. Wallahu Wallahu ya'asimuka ya'asimuka minan minan nas. nas. La takhafu daraka wala takhsha. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. bí mo ti kí mo kí gbogbo tí ń jẹ́ lọ́rin tó tẹ̀lé yín látòrí ara mi náà torí lọ́rin lèmi náà. Hayyakumullah. àtẹni tó wù kóhun náà jẹ́ lọ́rin mo kíhun náà lára bàbá ọba ìlú lọ́rin.
أدام الله حياته. mo kí Mawlana Amirul Jaysh. أدام الله حياته. mo kí bàbá wa ayatun min ayatillah. bàbá wa Akíbọ̀dé. أدام الله حياته. Allahu akbar. الله. ìmọ̀ wo bẹ́ẹ̀ ti rí i pẹ̀lú àfàwà kan lọ́rin nígbà tẹ́ bẹ̀rẹ̀ dáwà ọ̀tọ̀ níbẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀yin àtàfàwà àwọn oníbàkan náà lẹ bẹ̀rẹ̀ àfàwà sọ́ọ́lì bàyà oníbàkan náà lẹ́jọ́ bẹ̀rẹ̀ mọ́nájú kan náà lẹ gbà ń gbọ́ wáyé ọlọ́run wá gbé yín padà síbi pé àwọn yín ayé fẹ́ gbọ́ níta dálẹ̀ òní tẹ́lẹ̀ láyéláyé o ẹ ti di kútùbí nínú ayé الله. ọlọ́run má jẹ́ kájúkú láyéláyé. آمين. mo kí gbogbo àwa tá à ń jẹ́ Salati látòkè délẹ̀ láì má dání kẹsí láti Mawlana Mukaddam Salihin. أدام الله حياته. àwọn kan máa ń ké báàrìsì máa ní àlìbáàrìsù náà. حياكم الله. Ọlọ́run sàlékún baraka. آمين. ẹ rí àdúrà wọn ní í ṣe. èmi àti bàbá mo dọ́jì pé ọlọ́wọ́ jẹ́ bàbá ọ̀rọ̀ ti pè mí. torí iṣẹ́ àwọn àgbàlagbà tí wọ́n bẹ̀ mí ńlọrin. táwọn gba bàbá wa ṣe alímì jẹ́. ńgbà Ọlọ́run ó ṣe bàbá wa pè mí láàárọ̀ ní kí alájẹ má bínú àwọn ṣe dárí kíní. àwọn arántí pé àwọn ò tí ì pè mí ní ha. ó di tún lásìkò ń dékò yìí kódà yìí dágbére ńlé. الله. bí n bá wa mí sùúrù ọjọ́ yìí tá a bá ń ròyìn fún mi ipe ìtọ́lọ́run tún ṣe fún wa ní Salati ni èyí náà ga wórí ẹnu ni. الله أكبر. àṣẹ bí mo ti rò ó kọjá bẹ́ẹ̀ kẹ́yìn tó lè nírú àyà tí bàbá fi ń sọ̀rọ̀ láàrin àwọn tọ́lọ́ ń pè ní agínìyàwó àṣíríyàwó báyìí àwọn Ọlọ́run ni o àṣepamọ́ ní ń jáde yìí o agbémọ̀rọ̀ Ọlọ́run ní ń jáde yìí o الله أكبر. sùúrù Ọlọ́run ní ń jáde yìí o الله أكبر. ìgbára yìí rẹ̀ Ọlọ́run ní ń jáde yìí o. الله أكبر كبيرا. bí mo ti wá wò ó ìwọ̀n ń jásí kó jọ kó kọ́ta pé bàbá wa bàbá ọ̀tẹ́ ismul àkíkí rẹ̀ òun náà ni Isa. حياكم الله. gbogbo àwọn anábì Ọlọ́run máa ń pè ní aya àmọ́ ẹni tá a pè ní aya jù anábì Isa ni. nítorí yà yín àmọ́ oríṣiríṣi ní Salati ọ̀tọ̀ tó lélẹ́yìí bá wa. ya ayatallahi afadam. يا آية الله. àmì Ọlọ́run níbẹ̀ báwo kọ́ gbà fún báwo kọ́ má gbà fún. يا آية الله. Ọlọ́run ti ṣe eléyìí o ti mójú kó bí o sì ti máa ṣe lọ́nu ni. يا آية الله. àjọ ní níjọ wọn ń da ẹnì kò rí àwọn èèyàn rí wọn sì fi wọn kíyèsí. nígbà Ọlọ́run wọn ń kolo yẹn mọ̀ wá bínú ẹni bá má pèlè àjọ yìí o kọ́ mọ́ bínú o. يا آية الله. èyí tí ń sọ yìí ọ̀nà rẹ̀ gùn tíra rẹ̀ gùn gan. ìpele kẹta ní níbi àjọ bàbá tí ń jẹ́ bàbá ọ̀tẹ̀ da Ọlọ́run gbà àsọgbé pamọ́ ni. يا آية الله. bàbá tó bẹ̀ mí àti bàbá ọ̀tẹ̀ da Ọlọ́run gbà àsọgbé pamọ́ ni. يا آية أصبحت في الأرض نتلوها. yá ẹ ṣe wà fáyì. الله مرسلها جبريل محييها. ẹsẹ̀ wo ni kẹ́ni ó bá ń rìpíìtì. يا آية أصبحت. àmọ́ jubilation yìí pé ṣé tọ́lọ̀ tún ṣe fún wa ń lè Salati ni. ọ̀dà kéèyàn dúpẹ́ fọlọ́hún. يا آية يا آية أصبحت في الأرض نتلوها. níjọ́ tí bàbá ọ̀tẹ̀ ti ń ṣe wàhálà fún Mawlana Amirul Jaysh tábìlì Jésù wà fọ́ lùwà báyìí bàbá ọ̀tẹ̀ yóò máa dáa fún ọ́ní alùbáríkà ọ́ní alùbáríkà ọ́ní alùbáríkà níjọ́ tí wọ́n wí wọn ni ẹ̀jẹ̀ ni wọ́n fọwọ́ lu wọn fẹ́ràn lu ọlù ẹran. يا آية أصبحت في الأرض نتلوها. bàbá ò sí ìyá yìí mọ́ o. الله مرسلها جبريل محييها. الله مرسلها جبريل محييها. فذاك عيسى بابا ọ̀tẹ̀ فذاك عيسى بابا ọ̀tẹ̀ فذلك من. ẹ dákun ẹ̀yin àfa àwọn àtọ̀rọ̀ Ọlọ́run gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ̀ wá ń kalẹ̀ mo fẹ́ kí yín
فذاك Ìlọrin èmi sábà jáde ńlọrin bàbá wa Ajísọpẹ́ èmi àti Alukọ́sì mi àjọlẹ̀ ni gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ jókòó yìí tẹ́ ń fowó dára fún wa lára bàbá ọ̀tẹ́ ẹ mọ yìí ni ẹlòmíì ṣe ju ti bàbá ọ̀tẹ́ lọ fáfá ẹlòmíì wọn ò mọ yìí ẹ̀ Allah nígbà wọn ò ní Ọlọ́run kádà oríire mọ́ wọn ẹ wo bẹ́ẹ̀ ti ń ṣe bàbá ọ̀tẹ́ ń fi yín ṣe fáàrí bá nẹ́bi tí fáwọn sàábé ṣe fáàrí. فذاك عيسى بابا أوتا فذلك من èwo ni ó nà ń bẹ̀ tó lè ná tán bẹ̀ so lè ná ti bàbá bàbá tán ni àbí ti bàbá àbí ti tiẹ̀ náà tó ṣe fún Mọ̀lánà Aminu Jaysh. أهوى من الدنيا على معاليها أهوى من الدنيا على معاليها. àwọn ọ̀rọ̀ tí fi ń sọ̀rọ̀ yìí ń fa gbogbo tí ń jẹ́ gbogbo àwọn olóríire ńlẹ̀ sàláàtì látòkèdélẹ̀ kò sórí ibú nu wa. Allah. àfi ń fọ̀rọ̀ yìí dúpẹ́ fọlọ́run yìí pé ọ̀nà tó lọ́n tún gbà yọ sí wa rèé ó gbà lọ́nà ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ lára tó ń kálukú la àmì ìtọ́lọ́n tún ṣe yìí ọlọ́run wa mà kí o. Alhamdulillah. fàdákà فذاك عيسى بابا أوتا فذلك من àmì ọlọ́run ni kéèyàn léèyàn ní ẹ̀ lábújá lásán rọ̀ọ̀kì àwa alájọ ọmọ kọ̀ǹtúrọ̀ ẹ̀ nísìn nígbà ọmọ ìyá rẹ̀ náà ọmọ kọ̀ǹtúrọ̀ lásán rọ̀ọ̀kì kí lè mi ò máa ṣe ń lé. فذاك عيسى بابا أوتا فذلك من àwọn àlejò jẹ́ bàbá ọgbádùn. أهوى من الدنيا على معاليها أهوى من الدنيا على معاليها. wáṣìl. فذاك إذا بابا أوتا فذلك من ẹ wá ń wòye pé ẹ pẹ nìkan irú àwọn ẹmusí tó bá wá bì kan àfàmì ọ̀ dààmú. níbi bàbá ọ̀tẹ́ tọ́lọ̀ ní ó dénú dárájà ní wọ́n sọ pé yìí pé nìkan nínú àwọn tẹ́wọ́ pé ọ̀kan ló bá wájọ ọ̀kan ó ń tọ̀ wọ́n dààmú. ẹ wá ní mi ìpè o ọlọ́run ló gbé yín débi tẹ́ ẹ dé yìí. بما له من مزايا كان يحسنها. àṣé ọ̀là àlùbáríkà àṣé bíi ti rírè. Allah. ìwọ tó bá lọ́jú gba àlùbáríkà tó ń gba aláàbọ̀ tó ló sú ọ yóò yíwọ́. ọ̀rọ̀ bàbá ọ̀tẹ́ ti kú ní kí n bá mọ̀ ní kí n tún ṣe jù báyìí lọ ó ṣe bó ti yẹ kó ṣe ọlọ́run wá ṣàánú ẹ̀. بما له من مزايا كان يحسنها. máa ní so. تواضع واعتراف ليس تمويها. tó fi mọ̀ yín pé oore tọ́lọ́run ṣe fún bàbá ọ̀tẹ́ ṣe fẹ́ẹ̀kì. bàbá Mádìbò ọlọ́run bú bàbá ọ̀tẹ́ láwọn kìnnì kan bí ọlọ́run ò bá bẹ ní ọlọ́run ṣe báyìí ẹ máa retí ijọ́ tí ó jábọ́. وكم يجود بما أعطاه èyí tó kọ́ wí ni ọba ń wí. بما له من مزايا كان يحسنها. àwọn ìwà kan ń bẹ lára bàbá ọ̀tẹ́ bá a ti jogún bá nu bọ́n ti bí ndásàlátì nu gbogbo àwọn bàbá tá a tara wọn jáde ńlẹ̀ ndásàlátì ẹni tí yóò bá nírú ẹ̀ àwọn ọ̀tí ẹ̀ mọ́ nù tán. Allahu Akbar. dédé bí wọ́n ti bí wa tí wọ́n ń jó yé wa kí bàbá ọ̀tẹ́ ẹ̀jẹ̀ ta òun ló jòkó yìí òun ló padà wálé ń bọ̀ seyidima ọlọ́run wá lóhun gbà fún àní wà lọ jẹun tó ṣe. Allah. bọ̀dá heck تواضع. bí bàbá ọ̀tẹ́ ti wà yìí kò sí tó lè máa ṣe tí n bá ké mọ bó ti jòkó yìí yọm ànàkùn là ní o mọ̀ sí. تواضع. bàbá Mádìbò rán mi sí njọ́ kan ipa ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ẹ̀ sì ń wòran mo ní mo ti bá awé òsì gbọ́. تواضع. àwọn tí ọlọ́run ní wọ́n ń pè tí àbọ̀ ọ̀tẹ́ yìí èmi ò rí dajì rẹ̀ kódà yìí rí kí wọn kọ́ta rẹ̀ rí. تواضع. wọn kọ́ta rẹ̀ yìí rí lára mi rí tó bá kù yìí hùn náà ó yẹ kó máa wú sí irú wa yìí nílé. تواضع واعتراف ليس تمويها. bí àbọ̀ ọ̀tẹ́ bá ń bá yín sọ̀rọ̀ lórí fóònù ẹ̀ máa ń pè kò sí lórí jòkó. Allahu Akbar. bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tún wá sépèlé yí pé ọlọ́njọ́ jábọ̀ mi ó wà yìí òun tó ń kàn fẹ́nu gbálẹ̀ lásán ni. تواضع. wọ́n ti bí wa tí wọ́n fi lò ó dọ̀la iná ni bàbá ọ̀tẹ́ ń lò yìí. تواضع واعتراف ọlọ́run ò jẹ́ bàbá ọ̀tẹ́ ríra rẹ̀ ọlọ́mọdé orí rẹ̀ láéláé. ليس تمويها. تواضع واعتراف ليس تمويها. àkọ́kọ́ nù ni ẹlẹ́ẹ̀kejì
àfa oṣolóni. حياكم الله وكم يجود بما أعطاه خالقون. àti lọ́rin musa ti gbélé ọlọ́wọ́ ọ̀ tún ní àbí àwẹ̀ ti fẹ́ yí ọlọ́wọ́. وكم يجود بما أعطاه خالقون. ẹlòmíì ti ka mílíọ̀nù tó ti dọ́wọ́ bàbá ọ̀tẹ̀ yìí bá a ti jòkó yìí nísìnyí mi wọn ò gbé jáde bí wọn ti gbé jáde ń da wàlọ́ọ̀hì súnmọ́bìláì bí bàbá bá dé bí ó bá kọ́ mọ́ gbọ́ pé nìkan ṣe bùkátà kan nu agboolé wa bẹ́ẹ̀ni. kọ́ mọ́ gbọ́ pé nìkan ṣe bùkátà ọlọ́run ló mọ ẹni ra mọ́tò fún tó yẹ má jẹ́ nìkan gbọ́ o wọ́n wàá sọ fún mi pé lágbájá ló ra mọ́tò fún mi. وكم يجود. àbáyé bí dákú dóná ìkànnì àwọn bọ́dà mi kan ọ ta mọ́tò rẹ̀ wá gbé fún àwọn tó ń bara mọ́tò àwọn bá jẹ́ owó rẹ̀ mọ́lẹ̀ ọ wá darí òde tó lọ ìnídàkọ̀ ìlú tó lọ ọ wá darí dé ọ wá ní òun gbẹ́ gbogbo yẹn kí bàbá ọ̀tẹ́ pé ó sí ilé jẹ́mi náà lọ́ọ́ kí bẹ́ẹ̀ má sọ̀kalẹ̀ ń títì ìpè yẹn fẹ́ wọlé rẹ̀ lọ yọ làágùn kó tó délé rẹ̀ òun tó ń wá làágùn náà kí ló tẹ̀ ń làágùn báyìí ẹ pààkì mọ́tò sí ọwọ́ lẹ́sàjà wọlé ọwọ́ sàdúrà tán mọ́tò yín ń kọ́ ọwọ́ sàlàyé bọ́rọ̀ mọ́tò ti rìn ẹsẹ̀ kẹ́nà àbọ̀ ọ̀tẹ́ bá ń kà gbé kíní kí èló lọ́wọ́ kù tí ó gbé jáde ńgbà wọn jẹ́ oyin mọ́lẹ̀ ó ní iye báyìí ni kóńtò tó kó ń bẹ̀ àbọ̀ ó ti sẹ́ni sákàntì rẹ̀. وكم يجود بما. owó tẹ̀ ń bù yín fi ń sànú ni. كم يجود بما أعطاه خالقون. ọlọ́mọ ayé àwọn owó pọ́nú ilé tí ń sànú tájọ ń gbàwẹ̀ pẹ̀lú ìgbádùn tí wọ́n dààmú àwa tá a wà nílé mọ́. بما أعطاه خالقون. ọlọ́mọ ayé àwọn ọmọ kéwú tí wọ́n fẹ́ kàwé sí tí wọ́n bá tẹ̀lé àbọ̀ ọ̀tẹ́ tí wọ́n máa sanwó léwé wọn lọ. بما أعطاه خالقون. kí wọ́n á sọ pé òun ní sọ fún wa o àwọn wà bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ yìí pé lẹ́ni tí ń rán lẹ́ o lágbára tí ń rán rẹ̀ ń léwé ọ̀tún á lọ léwé private ló tún lọ bí kéèyàn máa lọ àlìkímọ̀ àbí kó máa lọ kwásù níbo ló ti ń rówó wọn àní bàbá ọ̀tẹ̀ ló fáwọn lówó. وكم يجود بما أعطاه خالقون. bí ọba ṣe bẹ́ẹ̀ wọ́n á pè ayé ó pè lọ́mọ àlè kí báwọn tẹ́ bí ti ṣe kọ́ ló ń ṣe. علما. àwọn tẹ́ bí wa máa ń nára fẹ́ bí ni. علما. àwọn tẹ́ bí wa máa ń nára fara ni. غنى. ọlọ́run tún wá bù ní ìmọ̀ ìmọ̀ ni ayé ń jẹ lára rẹ̀. علما. èyàn bá mi jésù ṣe kó má dà fa. علما. ọmọ ìdáhùn ṣe farabalẹ̀ ẹ̀sàkúnfìdí àárín wa àmì jésù ni. حياكم الله. ìmọ̀ wọn lọ fẹ́ korí bọ̀ àbá ìdáhùn farabalẹ̀ èmi wọ́n ṣe bí tọ́yìbù lọ́dọ̀ mi jẹ́ sọ̀rọ̀ dáadáa. حياكم. tọ́yìbù ni máa wí nǹkan mi lọ tí àfa rẹ̀ ló máa lọ lọ́tọ̀. حياكم الله. ó sì علما. gba maka lónìí. غنى عزة. elimani. علما. kó yẹ ma sì tíra wájú àmì jésù tó bá ń bá wọn ṣe jojúmọ́ ọ sì máa ma kéwù. علما. every feed làmì jésù. علما. àwa ló béèrè lọ́wọ́ wa. علما. ngbà mo pè yẹn ní every feed níbi ìmọ̀ káwa kéèyàn wá báyẹn sí fa tó fi wọlé ọlọ́run lọ òun náà ti dà fa. علما. kéèyàn wá máa kọ́ ikú ọ̀pọ̀ kọ̀ dàbí kọ́lá àlùbáríkà kédìmọ̀ tẹ̀ ṣe fún àmì jésù ló jẹ́ kìtì náà pọ̀. علما غنى. alá ẹnu yìí tẹ̀mí náà ṣe àlùbáríkà pọ̀ lára mi. علما غنى عزة. àjọ gbà ni. علما غنى عزة للناس يهديها. علما غنى عزة للناس يهديها. àlùgínà ká wá máa fọrẹ ká kọ́lọ̀ owó búyàn kéèyàn wá máa tó fi tọrẹ. wọlé ìzà. عزة. bí bàbá ọ̀tẹ́ dé yìí kó wá débi táyé ń pé wò ó ṣe kiri kan fún mi ń jò ní táwọn ayé ń pé wò ọ wá ṣe wá sí kan fún kan náà ọmọ kéwù mi mo wá wà ń bẹ ìwọ̀n ń sọ àwọn ọ̀rọ̀ kan nípa ntọ́lọ láàrin mi rẹ̀ ibi bàbá ọ̀tẹ́ dé kó mọjú ẹni tí ń gba tí ò ti dèèyàn nítorí kó lè dèèyàn ìdí láàárọ̀ ọjọ́ kejì àwọn èèyàn wá ń pè mí káàkiri pé àti bàbá ọ̀tẹ́ ti rí ẹ̀yin lẹ tọ́ báyìí ọmọ dáadáa mọ̀ ní ọlọ́run jọ lálùbáríkà ọ̀pọ̀lọpọ̀ tọ́jú ọmọ kéwòn ọ̀fẹ́ ṣe é tìrọ̀ ọ̀fẹ́ ní ti ń bẹ lókè rẹ̀ mọ́. علما غنى عزة للناس يهديها. àwọn àfa kan bẹ tí bàbá amadibo pè wá tá a jọ ṣe kọ́mítì 40 years anniversary bàbá àmàmù àwọn àfa kan wá pè mí àfa ọlọ́run jọ da fún ibẹ̀ tí ṣe ní ẹ máa ṣe o àwọn wo tí bàbá ọ̀tẹ̀ wíńdò ní àwọn sì máa kọ́kọ́ kúrọ́ mọ́ yín irú bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìwọ̀n kí wọ́n fẹ́ wí bẹ́ẹ̀ mọ́. علما غنى عزة للناس يهديها. ètò òfin wíyìn gbogbo tí wíyìn fi
ń dúpẹ́ fọlọ́run ni. alhamdulillah. gbogbo ọmọ ní Salati ẹ dúpẹ́ fọlọ́run ìpọ́lọ́run tó yọrù bàbá láàrin wa. alhamdulillah. àwọn èèyàn dúpẹ́ dáadáa o. alhamdulillah rabbil alamin. ẹ rí àdúrà tó ní kí n ṣe. ayakunla. ó kọ Ọlọ́run márùn kan bẹ. bàbá Madibo ni má ti parí ẹ wọ́n ní Salatu fún Ànábì farabalẹ̀ bàbá Madibo ń sọ̀rọ̀ ọ gbà lọ́wọ́ mi. sọ gbọ́ báyìí sọ gbọ́ kọjá yẹ ó ní tó fẹ́ fi ṣe. sheikhu. tọ́ ó ní tó fẹ́ fi ṣe wọ́n lé mi mú lọ́rọ̀. alikadi. Salati náà ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. alikadi. sọ ọ ti gbọ́ báyìí. bàbá Madibo ní ọ̀rọ̀ tí mo sọ yìí. bàbá ma yaza rẹ nu. wọ́n ní ọ̀rọ̀ tí àwọn sọ fún mi ń jò ní láàrin mi àtàwọn náà fẹ́ rìpíìtì. ṣé alimi ní ń sọ̀rọ̀ mọ́ gbọ́rọ̀ lọ́rọ̀ mi. nínú mọ́sálásí ńgbà tá à ń ṣe mítìnì. wọ́n láwọn ọmọ ilé wa fẹ́ balẹ̀ wa jẹ́. àwọn tó lọ wájú wọn ò bá jẹ́. àwọn tó ń bọ̀ lẹ́yìn fẹ́ bà jẹ́. bẹ́ẹ̀nìkan bá ti bẹ́ẹ̀nìkan jẹ́ gbogbo ẹ̀ bàjẹ́ nù ni. wọ́n kálukọ́ wà pa wá tì. àwọn bàbá Madibo ẹni ṣéwù jama. sheikhu. èmi ti rí pé nù yín dùn látàárọ̀ tẹ́ ti jòkó. bàbá Madibo nínú àwọn dùn. wọ́n láwọn rí àlùbárì sí. àwọn ará mi lù jẹ́sì. wọ́n láwọn tiẹ̀ fẹ́ rọ̀ tẹ́ mọ́. wọ́n nínú àwọn wá ń dùn. ekpe lóore kan náà Ọlọ́run ṣe báyìí fún wa. wọ́n náà tún kù síbẹ̀. alhamdulillah. òun kálukú ń ṣe wàhálà ẹ̀sìn lọ. bàálù wọ gbára wa. ayakumullah. ojú ọ̀run fẹ́. bàbá Madibo ní ẹni alhamdulillah. 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 bàbá Madibo ní wàásí táwọn fẹ́ ṣe lórí ọpẹ́ tá ń dá yìí. wọ́n ní ká tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sí i. wọ́n ní gbogbo ntọ́ bá lọ́hùn ni kọ́mọ gbàyé mọ́. kọ́mọ padà wá mọ́. Ọlọ́run jẹ́ bá wa kojú bọ̀ ọ́ kára bọ̀ ọ́. Ọlọ́run ti pa náà. alhamdulillah. jẹ́gbọ́n tán wí. wọ́n ní ọpẹ́ ní ń dú ọpẹ́ náà àwọn bá wa dú. alibari zuna àti amirul jeyi. ẹ kò sí nílé ọlọ́múra wọ́n ní gbogbo wa yìí ònkálukú ní jagun ẹ̀sìn tiẹ̀ káàkiri Allahu Akbar wọ́n ní ọmọlé Salati gbogbo wa wọ́n láwọn sọ bẹ́ẹ̀ rí gbogbo wa làwọn mọ̀ yìí pé ọmọ là ń jẹ́ fún gbogbo là ń jẹ́ fáwọn tọrọ ẹ̀sù wa Allahu Akbar. wọ́n ní ètò ń bọ̀ sí òkú ní ìbọn Ọlọ́run rò ẹni ṣéèwù ẹni ṣéèwù ẹni ṣéèwù fún àǹfààní gbogbo àwọn àtàṣẹ́kù lórí ìjòkó bàbá wa bàbá wa jí sọ pé alikali ṣe àwàdà ńláńlá sí yín ó sì wọlé bàbá ọ̀tẹ́ náà tó ṣe sáwọn kan ó sì tún wọlé wọ́n dé dárájà bẹ́ẹ̀ ni èmi ò tí ì dé bẹ́ẹ̀ mo wá fọlá yín tọrọ lọ́njẹ́ ń débẹ̀. ẹnìkan dó wájú mi ọlágbá kọ́ náà mẹ́wàá mọ́ká mo á ní mo ti lọ mọ́ká ẹ̀rí ọmọ kéwù mi yìí gbogbo àwọn èèyàn àfa àti ṣe wá àṣẹ ńlọrọ̀ gbogbo àwọn ajánásì wọn ní ṣe yìí mọ́ká àfi tèmi nìkan lè ti lè yìí mọ́ká. ajánásì mi ẹ̀rí àwọn tó ń bá wọn mìíràn wọn ò tí ì dá mi lóhùn dì sí i ní àbọ̀ tẹ́ ń gbà bí à ń gba kọ́bọ̀kọ́bọ̀ yìí dárájà kẹ́tù nìyẹn gbogbo àtàwọn kan ní masha Allahu la quwwata illa billah. masha Allahu la quwwata illa billah. ìwọ tó o bá bá wa dúpẹ́ tó o bá wa dúpẹ́ nílé Salati. tó o bá bá wa dúpẹ́ nílé Salati. Ọlọ́run ó san oore bẹ́ẹ̀ kàn wọ́n náà. yóò san oore bẹ́ẹ̀ kàn wọ́n náà. ẹ̀rí Ọlọ́run ń tó ni o. ń tó ni. ẹni ọba tó bá ṣe eré yóò máa ṣe lọ gbére. yóò máa ṣe lọ gbére ni. eré tí bàbá ń ṣe yìí. ìwé yìí tí bàbá ń ṣe yìí. àbádàkùn jẹ́ kí ó má jọ pẹ́. tí àwa tá a jọjọ́ mọ̀ ìyá kan náà ń ròyìn rẹ̀ yìí tí èsì pàǹkúrò mọ̀ ó dá wa lójú pé kò ní pin lórí ẹ̀. àmín. àwọn tí wọ́n bí wa lánàá wọ́n ṣe eré
ní òjò pin lórí wọn làwọn fi ń yọ bá àti yan bàbá wọn dìbò ẹ̀yin Ọlọ́run wa fi ń ṣe bàbá fún wa ẹ ti kó wa ń fa sẹ́yìn pé ẹ má dẹrú ẹ̀ wò mọ́ Ọlọ́run sì gba wọn yín iná lẹ rí mo rí pé inú yín dùn nígbà tí kèsèké bá rí sí òrí wa àmẹ́yìn ló ẹkún lójú ló fẹ́ kí ẹ wá rí pé kò fò wá kò fò wá ìwòye àròlé àná èmi rẹ jọ wà ní kò sì fọ àmì rìjẹ́sì 6 and 5 rẹ̀ níwọ̀n wọn fúnra wọn bó ti yọ lànà ìṣẹ́sì ní alhamdulilayi báàlù sí ní bọ̀ wàllahi ismabillah ó ní báàlù sí ní bọ̀ ilé wa pé báyìí. alhamdulilah. tó bá rí bẹ́ẹ̀. hayyakumullah. tọ̀ ẹn tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ṣé báàlù sọ̀rọ̀ ó wà lórí tí ń bọ̀ ní wàá sọ̀rọ̀ títí ẹ̀. Allah. torí pé àwọn báàlù ṣe ìṣẹ́ni tẹ̀yìn máa sọ̀rọ̀ ó kù fún. irú bàbá ni kéèyàn máa sọ̀rọ̀ fún bàbá ọ̀tẹ́kù ọ̀rọ̀ ó ti tán ẹni gbogbo àtàwọn àmì ká ní subhanallah subhanallah walhamdulillah walhamdulillah wala ilaha illallah wala ilaha illallah allahu akbaru allahu akbar allahu akbaru allahu akbar allahu akbaru allahu akbar wala hawla wala quwwata illa billah wala hawla wala quwwata illa billah. ó kọ́ ọlọ́run márùn-ún kan bẹ́ẹ̀ ní ayatul kursi wọ́n láwọn màláíkà kọ̀ọ̀kan ní bẹ lórí aṣọ́rí wọn àwọn hamalatul arsh àwọn kan láwọn mọ̀ wọn àwọn kan nírọ̀ wọn pátá lọ́lọ́run fi hàn ibi àlẹ́ àràṣì wà jìnnà dípò tẹ́nìkan lóun wá mọ ọkọ̀ táwọn màláíkà tí wọ́n gbé àlẹ́ àràṣì lọ́wọ́ tí ó wà lóun mọ ọkọ̀ wọn àmọ́ fi mọ àwọn kan èyí tọ́lọ́ wọn fi mọ̀ wá lára ohun tí ń bẹ láàrin àmùjẹ wọn tí wọ́n fi gbé àlẹ́ àràṣì lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n náwó fún bàbá ọ̀tẹ́ lónìí látòkè délẹ̀ àmín. nígbà tí ó bá dọdún tó ń bọ̀ ọlọ́run o Allah. àánú ọlọ́run tí ò ló ń kà ọlọ́run jọba aránṣẹ́ sún kálukú wọn. àmín. ọlọ́run Allah. níwòye èsì tọ̀ Allahu akbar. Allahu akbar. ó ti dàsẹ́ náà nù ní. gbogbo akáni káwí bí mo ti fẹ́ wí ká ní Allah. Allah. Alhayyu. Alhayyu. Alqayyumu. Alqayyumu. Alaliyu. Alaliyu. Alazimu. Alazim. mẹ́ta péré láwì. gbogbo àwa tá a sẹ́kù yín àyíntà wa wòran àwọn tí wọ́n ń náwó ọlọ́run ìfẹ́ wòran nílẹ̀ mí. Àmín. sọ fọlọ́n bẹ́ẹ̀ má dhalika ala Allahi bi aziz. Àmín. gbogbo ẹ̀yin àfa wa ẹ̀rí àfa ni wọ́n bu fẹ́ náà ni ẹ wá dúró tẹ́ bu kalẹ̀. Allah. alikọ́sì mi ọlọ́run mọ̀jà yóò wáyé tì láyéláyé. ẹja tó ní Allah. Allah. Alhayyu. Alhayyu. Alqayyumu. Alqayyumu. Alaliyu. Alaliyu. Alazim. Alazim. ọkẹ́ yóò kẹta fẹ́ wí. ọlọ́run kò wọlé àwọn ènìyàn wájú ọlọ́run gbogbo àwọn àfáà náà tá à ń dunnú yìí ẹnìkan sọ̀rọ̀ kálánà ó lẹ́yìn ní sàlátì àti báyìí bẹ́ẹ̀ lọ́run kọ́ lọ́ọ́ mọ̀jẹ̀ ẹ̀kú mọ́ àwọn tábí wa náà sọ fún wa ipa ní sáré wá bá wọn mọ́. Àmín. ó yí ìdùn báyìí ọwọ́ àdùn tó pọ̀ bẹ́ẹ̀ bàbá ní àmọ́ kó kálukọ̀ ó máa ṣẹ̀yẹ yìí máa dùn báyìí ni. Alhamdulillah. tí bàbá ọ̀tẹ̀ ló dé lónìí tẹ́lómi ní bá tó fẹ́ ṣe lọ́la bí ó ti dùn ní. ọlọ́run ò bí ti ń dùn yín ọlọ́run ò mọ́sàájọ́ máa dùn lọ bẹ́ẹ̀. Àmín. kẹ́ni Allah. Allah. Alhayyu. Alhayyu. Alqayyumu. Alqayyumu. Alaliyu. Alaliyu. Alazimu. Alazim. musa ka owó tó gbà mo wá ló wà dùn wa. Òróró orí rẹ̀. ọ̀gbádùn ni. sẹ́ẹ̀rí ọmọ ẹ̀yọ́ kò fúlàní àwa náà kò pátákà. Òróró orí rẹ̀. ìyẹn máa ń yí òróró lára rẹ ni. kò fẹ́ jọ yín o bàbá. ẹ fi ilẹ̀ subahana rabbika. Rabbil izzati amma yasifun. ọ̀dọ̀ Albarizi la máa lọ nísìn gbogbo ẹni tí ń bẹ ń bì í láti fẹ́ ká gbádùn wọn àbọ̀ tẹ ọ̀dọ̀ Albarizi alfa ẹ dákẹ́ ẹ ní sùúrù ẹ ní sùúrù Albarizi ọ̀dọ̀ Albarizi là ń lọ ní dáhùn ni ọ̀dọ̀ Albarizi là ń lọ 50k ọ̀dọ̀ Albarizi là ń lọ kúlà ìnígbé kalẹ̀ sẹ́ ìnígbé kalẹ̀ ẹja wàhálà ó pè mí ọ̀dọ̀ Albarizi ìnígbé kalẹ̀ níṣẹ́ tá a bá pọ̀ nǹkan wa ara ta ó bu wa ìnígbé kalẹ̀ níṣẹ́ ìnígbé kalẹ̀
ó ti yé mi kíní kan tún ti dé bẹ́ẹ̀ wọ́n sì ní máa announce ẹ̀ kó làfáà àwọn ọmọ bá ń gbà lọ́wọ́ ń tiẹ̀ náà.